gbogbo igun tó ń wò mí àwọn àṣírí ọ̀rọ̀ kan tó ti ń jáde o àwọn àṣírí ọ̀rọ̀ kan tó ti ń tú ẹ jọ̀ọ́ ta ló ń parọ́ nínú Rotimi Daniel àti ọ̀gbẹ́ni kan tí ó ń jẹ́ Kọ́láwọlé Tèmítọ́pẹ́ ta lẹni tó ń parọ́ láàrin àwọn méjèèjì ẹ jọ̀ọ́ mo gbọ́ interview kan lórí péjì MC White níbi tó gbé ti interview Kọ́láwọlé Tèmítọ́pẹ́ yìí tí Rotimi ń jẹ́ kó máa yé wa pé ọ̀gára ọlọ́ṣà ni olè nígbà kan tó ti wá repent báyìí kò repent o kí anybody kó má bá dòwò pọ̀ kó má bá ní nǹkan kan papọ̀ Kọ́láwọlé Tèmítọ́pẹ́ yìí ó wá tú àṣírí kan ní inú interview tí MC White yìí tí ó ń ṣe fún in fact ọ̀rọ̀ ìyá Ìjẹ̀ṣà yìí lórí ọ̀rọ̀ Olúalọ́ tí à ń wá Yẹ́misí Ìyábọ̀ Òbé yìí ọ̀rọ̀ yìí ti wá ń pín sí yẹlẹyẹlẹ ọ̀rọ̀ yìí ti ń pín sí yẹlẹyẹlẹ ẹ jọ̀ọ́ kí ló máa ń ṣe àwa Yorùbá náà tó jẹ́ pé ọ̀rọ̀ wa kò kí máa ń lọ straight àwa la sọ̀rọ̀ àná dìbà mí ìkójúmọ́ tó mọ́ tá a bá gbọ́ pé a lè ní tó wá máa fi di ọ̀la a wá máa padà di b tá a bá gbọ́ b lè ní tó wá máa fi dọ̀la b wá máa padà di c kí ló ń ṣẹlẹ̀ nínú ilẹ̀ Yorùbá ṣáwa tá a fẹ́ gba Yorùbá ní ẹ̀yìn ìṣọ̀nà lélẹ́yìí ṣáwa tá a fẹ́ gba Yorùbá ní ìṣọ̀nà lélẹ́yìí ẹ̀rín ọ̀rọ̀ kan ṣo báyìí á dẹ̀ máa pín sí oríṣiríṣi ọ̀nà mo tún gbọ́ níbì kan but ní ibẹ̀ yẹn tèmi ti gbọ́ yẹn ohun tèmi gbọ́ yẹn kò kí ń ṣe ohun Ìyá Ìjẹ̀ṣà mo ń gbọ́ tí woman yẹn ń sọ pé òun kò rán Rotimi níṣẹ́ òun kò rán Rotimi níṣẹ́ but to me ohun yẹn ò jọ ohun Ìyá Ìjẹ̀ṣà ohun yẹn kò jọ ohun Ìyá Ìjẹ̀ṣà ẹ jẹ́ kí n padà sórí ọ̀rọ̀ Kọ́láwọlé Tèmítọ́pẹ́ ó tú àwọn àṣírí kan ó ní Ìyá Ìjẹ̀ṣà ní ọmọkùnrin mẹ́ta tó wà ní òkè òkun ó dárúkọ ìkan nínú wọn níyẹn ló gbéṣẹ́ fún Rotimi Daniel Rotimi Daniel ń sọ wípé Ìyábọ̀ Yẹ́misí Òbé lòun mọ̀ nígbà táwọn sì jọ ń gbé Festac níbi táwọn ti máa ń parí táwọn ti máa ń jẹ àmàlà àwọn àṣírí yìí sàtú lóríṣiríṣi ẹjọ ẹni tó kù fún Yẹ́misí ní bàbá ó ní kán yọwọ́ òun kó nínú ọ̀rọ̀ yìí àwọn mẹ́ta tí wọ́n sọ pé wà ní òkè òkun yìí ṣó ṣeé ṣe kí àwọn yẹn náà dẹ̀ sì wà kán dẹ̀ mọ̀ pé Ìyábọ̀ Òbé ó mísì lóòótọ́ kán má dẹ̀ jáde sọ nǹkan kan torí pé àgbọ́rọ̀ lẹ́nu wọn lẹ́nu ẹ yàtọ̀ sí ẹ̀gbọ́n ẹ̀ kan tó wà ní Naija tó bá Rotimi Daniel sọ̀rọ̀ ẹ wo ọ̀rọ̀ yìí tẹ̀ tí wàá ń tojú sún èmi báyìí but gbogbo ojú tó ń wò mí ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí ẹ máa gbọ́rọ̀ lẹ́nu láti ọwọ́ MC White níbi tó gbé ti interrogate Tèmítọ́pẹ́ Kọ́láwọlé ẹ máa gbọ́rọ̀ lẹ́nu ẹ bá mi share fídíò yìí ẹ jọ̀ọ́ kẹ́rẹ́ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV fún àǹfààní ẹ̀yin tí ẹ ò tí subscribe but nǹkan tẹ́mi fẹ́ jẹ́ ká wò ń bẹ́ ni pé mo fẹ́ kẹ́ ẹ fi èrò ọkàn yín hàn lábẹ́ comment section ẹ jọ̀ọ́ ta ló ń pa irọ́ ṣé Rotimi Daniel ló ń pa irọ́ ni àbí Tèmítọ́pẹ́ Kọ́láwọlé òun ló ń pa irọ́ tí Rotimi fi allegation kan ẹ jọ̀ọ́ ta ló ń parọ́ nínú àwọn méjèèjì ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ ẹ báralẹ̀ kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Kọ́láwọlé Tèmítọ́pẹ́ fún ara ẹ̀ ẹ gbọ́ ọ̀rọ̀ yẹn látòkè délẹ̀ òun lẹ máa fi mọ nǹkan tí ẹ máa sọ òun lẹ máa fi lè jọ́ọ̀jì ọ̀rọ̀ yìí lẹ́yìn tẹ́ ẹ ti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Rotimi Daniel kẹ́ẹ̀tún wá gbọ́ ti Tèmítọ́pẹ́ yìí náà gbogbo bọ́n ṣe sọ wípé Tèmítọ́pẹ́ yìí ó jí owó Ìyá Ìjẹ̀ṣà ó fi fóònù ẹ̀yàwó ó ṣe gbá ó ṣàwo gbogbo ẹ lọ́mọkùnrin yìí ló yànnànà nínú interview yìí bí Ìyá Ìjẹ̀ṣà ṣe lọ sí MTN office tí wọ́n sọ fún Ìyá Ìjẹ̀ṣà wípé anybody ò jí owó ẹ̀ anybody ò fi fóònù ẹ̀yàwó kankan gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́ lẹ́nu Tèmítọ́pẹ́ Kọ́láwọlé yìí ẹ báralẹ̀ tí ẹ bá báralẹ̀ gbọ́ mẹ́sẹ̀gì yìí délẹ̀ ó ṣeé ṣe kẹ́ ẹ má mọ bẹ́ẹ̀ ṣe máa dá sọ́rọ̀ yìí bọ̀ tẹ́ bá ti lè báralẹ̀ gbọ́ ẹ lè mọ bẹ́ẹ̀ ṣe máa dá sí ẹ lè fi èrò ọkàn yín hàn lábẹ́ comment section ẹ máa bá mi ká lọ. MC White kí ló ń tó ṣẹlẹ̀ o ti gbé wa dẹ́nu omi o ti gbé wa lójú ọ̀nà a ò gbọ́ nǹkan kan nípa ọ̀rọ̀ bàbá wòlíì Olúalọ́ mọ́ kí ló ń tó ṣẹlẹ̀ mo wá jẹ́ kó yé yín pé mo ní ẹ farabalẹ̀ ẹ mọ̀ mí dáadáa tí n bá ń bọ̀ ọ̀rọ̀ kan lọ
láti ṣèwádìí síwájú sí ìwádìí mi yẹn ni ó wà á ràn mí lọ́wọ́ láti lè mú tuntun wá fún ẹ̀mọ́ Nàìjíríà àtàyè lólùfẹ́ ìkànnì pátápátá tó láǹfààní àti máa wò mí ẹ ti mọ̀ mí dáadáa ṣùgbọ́n ẹ̀yin náà máa ràn mí lọ́wọ́ lórí péèjì yìí gbogbo ìgbà tí n bá ti drop tàbẹ́yìn náà bá ti wà ń bẹ̀ ó kéré jù èèyàn 20 ní different group chat ní gbogbo pages ẹ bá ń share síbẹ̀. bá a ṣe máa ń sọ fún wọn náà nìyẹn kọ́ bá wa share ẹ̀. ètò tá a bá ń ṣe àṣẹ kó bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni inú tiwa náà ṣe máa dùn. ẹ bá wa share ẹ̀. láti máa tẹ̀síwájú jù báyẹn lọ. ojú àánú ò ní tiwa. àmín àmín. ọ̀rọ̀ nípa bàbá wòlíì Olúalọ́tà bá bọ̀. bẹ́ẹ̀ ni. ẹ jẹ́ n sọ díẹ̀ tí mo fi dákẹ́ lórí ẹ̀ tí mi fi sọ̀rọ̀ mọ́. ìdákẹ́ mi yẹn ló wá bí ètò tí mo fẹ́ ṣe lálẹ́ yìí torí pé ọ̀nà bá ṣe rí làwa ṣe ń sọ. bẹ́ẹ̀ ni. ẹ má gbàgbé ńgbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ mo sọ pé bàbá wòlíì Olúalọ́ ibo nìyàwó yín wà ẹ provide ìyàwó yín jáde káwọn ayé orí káwọn tí wọ́n ń sọ̀rọ̀ kó lè bá àpẹnu mọ́. mo ṣe part 1 ẹlẹ́ẹ̀kejì tí màá ṣe ó ní mo ti sọ̀rọ̀ ní mo ti interview Fúnkẹ́ tó jẹ́ ẹ̀gbọ́n ìyàwó Olúalọ́ ìyẹn Fúnkẹ́ Òbí. ẹlẹ́ẹ̀kẹta tí màá ṣe mo interview ìyábọ̀ gangan yẹn grandma ìyá 80+ mo interview àwọn náà gbé wọn sórí ètò yìí ṣùgbọ́n nígbà tí interview yẹn jáde tó go viral inú mi dùn àwọn èèyàn post ẹ̀ lóríṣiríṣi. arábìnrin kan wá mẹ́sẹ̀gì mi òun náà ó sọ pé òun wà lára àwọn ẹ̀gbọ́n ìyábọ̀ gbà tó mẹ́sẹ̀gì mi ò ti di play voice note tó sọ ó láti máa bá mi jà pé torí pé mi ò wá látọ̀dọ̀ Rótìmí Daniel pé mi nẹ́tọ̀ àti interview àwọn mọ́. ló bá tán. ẹ̀yin tẹ́ ẹ béèrè díẹ̀ ni mò ń fún yín o. ó ní torí pé mi ò wá láti ọ̀dọ̀ Rótìmí Daniel pé kí n má ṣe interview kèsì mọ́ sọ̀ lórí ẹ̀ mọ́. mo ní ẹ ṣé o. ìjọba ẹgbẹ́ programu tí mo ṣe yìí ò lè jẹ́ kí àwọn kan pè mí láti France. ẹnìyẹn jẹ́ president fún ẹgbẹ́ ọmọ Èkìtì ní France. bàtà pè mí wọ́n ní kí n bá wọn ṣe àwọn ìwádìí kọ̀ọ̀kan lórí Ìyábọ̀ yẹn bàbá sọ pé France ló wà. ìgbà tí mo dẹ̀ ṣèwádìí mo wá pe Fúnkẹ́ àkọ́kọ́ tí mo pè tó jẹ́ ẹ̀gbọ́n Ìyábọ̀ ìyẹn ìyàwó Olúalọ́ ó ní kí n jọ kí n má pe nọ́mbà wọn mọ́ o nítorí pé kì í ṣe ọ̀dọ̀ Rótìmí Daniel mo ti wá. ó wá jẹ́ oyé mi pé ohun tí Rótìmí Daniel nìkan bá ti bá wọn sọ onìkan ni wọ́n fi fáfẹ́fẹ́. olófà fẹ́yìn jẹ́ ń béèrè pé kí ni díẹ̀ tẹ́ ẹ̀ sì gbọ́ kankan pa ẹ̀mọ́ láti orí ètò yìí. mo wá bẹ̀rẹ̀ sí í ṣèwádìí ibẹ̀ mo ti wá pàdé arákùnrin kan tó ń jẹ́ Kọ́láwọlé Tèmítọ́pẹ́. arákùnrin yìí báwo ló ṣe jẹ́ ta ni Kọ́láwọlé Tèmítọ́pẹ́ kí ni tó wà láàrin Kọ́láwọlé Tèmítọ́pẹ́ tẹ̀ ń wo fọ́tò ẹ̀ ń sàlẹ̀ yìí ẹni tó wọ black yẹn ni Rótìmí Daniel ẹni tó wọ polo yẹn tó fọwọ́ sálùkàn olóúnjẹ Kọ́láwọlé Tèmítọ́pẹ́ kí ló ń tó wà láàárín òun àti Rótìmí Daniel tó ní í ṣe pẹ̀lú ìròyìn ìyàwó Olúalọ́ ẹ fẹ́ gbà sórí ẹ̀ lálẹ́ yìí ẹ bá mi ṣe program yìí dáadáa ẹ ṣe ẹ̀ gan ẹ jẹ́ ṣe bẹ́ẹ̀ á ó pè wọ́n sórí live program lálẹ́ yìí wọ́n á sì bá wa sọ̀rọ̀ wọ́n dárúkọ wọn wọ́n á sì sọ gbogbo tó bá bà nípa ẹ̀ ẹ ṣe program yìí ojú òní tì yín ẹ bá ṣe ẹ ọ bá ṣe ẹ bá mi sọ̀rọ̀ WhatsApp rẹ o +234 70 bẹ́ẹ̀ bá ṣe ṣe ẹ bẹ́ẹ̀ náà ló ṣe máa lọ sí ẹjọ́ mo tún lè ran gbogbo àwọn sísá wa tó kù lọ́wọ́. mẹ́sẹ̀gì mi ń bẹ̀ màá reply gbogbo mẹ́sẹ̀gì yìí pátápátá. eléyà jẹ́ ẹ̀kọ́ fún àwa tá a jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tó táyé bá ti ń béèrè nǹkan kó tó di pé nǹkan míì wọ̀ ọ́ káṣí ti máa dáhùn torí èní kan torí ọ̀la ni torí kò sẹ́ni tí ó mọ tó ṣẹlẹ̀ lọ́la kò sẹ́ni tó máa mọ̀ ọ́. kò sí o. òun ẹ láǹfààní àti gbóhùn yẹn báyìí ohun tẹ́ máa padà gbọ́ báyìí ohun bàbá ohun Kọ́láwọlé Tèmítọ́pẹ́ lẹ́gbọ̀n ìránṣẹ́ Ọlọ́run alààyè ni wọ́n pásítọ̀ ni wọ́n ṣùgbọ́n ká tó di ìránṣẹ́ Ọlọ́run àwọn náà ti ní àwọn ẹ̀lọ́ ẹ̀ka alẹ́ o ẹ bá mi dárúkọ ẹ fi gbọ́ àwọn àgbáyé pátápátá tí wọ́n ń wò yín tí wọ́n sì ń gbọ́ wá lásìkò yìí. orúkọ mi ni Kọ́láwọlé Tèmítọ́pẹ́. Kọ́láwọlé Tèmítọ́pẹ́. Kọ́láwọlé Tèmítọ́pẹ́. Mr. Kọ́láwọlé Tèmítọ́pẹ́ ẹ jẹ́ sọ pé pásítọ̀ Kọ́láwọlé Tèmítọ́pẹ́ torí pé ẹ ti dìránṣẹ́ Ọlọ́run. bẹ́ẹ̀ èmi á máa bẹ̀rù orú ẹ̀dá bẹ́ẹ̀ torí pé
kìrìsìtẹ́nì ni mí. Gbogbo tá a bá sọ lórí ètò lálẹ́ yìí mo fọlọ́ ń bẹ̀ yín ẹ má sọ̀rọ̀ ìbínú sẹ́nikẹ́ni. Ṣé ẹ gbọ́ sà? Tínú bá bí yín ẹ fi ẹ̀mí Ọlọ́run gbé ẹ má sọ̀rọ̀ ìbínú sẹ́nikẹ́ni. Ẹ jẹ́ bọ́ sórí ẹ̀ pàápàá torí àwọn tó ń wò wá. Ta ni Kọ́láwọlé Tèmítọ́pẹ́ kẹ́ ẹ̀ tó gba Jésù? Mo jẹ́ nìkan tó jẹ́ mọ́jọ́mọ́ líle tẹ́lẹ̀ ṣá láti lẹ̀. So gbogbo àwọn oríṣiríṣi ìlàkọjá bí mo là kọjá gbígbéyàn jalè àwọn ọdún gbogbo mo ti ń jalè gbígbéyàn ṣe oríṣiríṣi nǹkan débi pé bàbá mi ló kọ́ ẹ̀ mọ̀ pé wọ́n sọ lórí kìíní ìyẹn ọ̀gbọ́n ṣe ní ti ìmọ̀ èmi fúnra mi gan máa ń sọ kí bàbá mi tó kọ́kọ́ pè mí lẹ́wọ̀n at the age of 16. So in 1986, I was born in 1969. 1969. Bàbá mi ló kọ́kọ́ pè mí lẹ́wọ̀n. Yes. So mo tún fúnra mi ẹ̀ẹ̀mejì bàbá ti ń gbé mi lẹ́wọ̀n. Then in 1986 and 1991. Ẹ̀ẹ̀mejì tẹ́ kọ́ pé mi lẹ́wọ̀n nìyẹn. Ẹ̀wọ̀n àkọ́kọ́ tó gbé mi lọ́dún mẹ́ta ń bẹ̀ ní Kaduna. Ẹ̀wọ̀n kejì mo lo ọdún kan àtọ̀ṣù méjì ní ọ̀wọ̀ pẹ̀lú. Ẹ̀wọ̀n gbígbà yẹn mo ti dá tọ̀ tí mo ti lé gbogbo ọdún. Ṣẹ́rí ọ̀rọ̀ tí mo ń sọ yìí, àkàtẹ́ náà sọ pé bóyá Christian kìnnìkan kankan yẹn làwọn ti kìnnìkan. Mi ìbẹ́ sọ ẹ́ ní tì. Torí ẹ̀yin pásítọ̀ ẹ̀yin Christian lẹ sún mi débi tí mo wà lónìí. My ambition is to become a medical doctor because my father is a pharmacy. He owns a chemist. He owns not a chemist. We have a close in school. So I know much about medical line. My ambition, but pastor, don't know who school me chair. To check it in the 1985. 1985. So the same àwọn pásítọ̀ náà ló tún ṣe lọ́nà ṣoríṣiríṣi tó ń gbé mi tira tó ń gbọ́mọ mi tira ṣe gbogbo ẹ̀já ẹ̀mọ́ ẹ pàdé náà kò sí nǹkan tó darí bẹ́ẹ̀ ẹ pé irọ́ náà ni the same pastor náà ló bá mi gba ẹ̀bù lórí kínní kókówó sápò yóò tẹ́ dà àwọn the same pastor náà wọ́n ń pè yẹn ní ìlú ọ̀mádé gbogbo pastor tó gbé ká tún rí jíìm anybody ló mọ̀ yẹn ìlú ọ̀mádé tó ń kú lọ ṣe birthday fún ìyàwó ẹ̀ bóyá iná gbọ́ngbà ẹ̀ birthday flag bóyá birthday nígbà tí wàá setback tó kú nígbà yẹn bẹ́ẹ̀ni. àwọn yẹn ni wọ́n lọ dá ṣọ́ọ̀ṣì lẹ̀ ní VI. So ìgbà yẹn dẹ̀ ní táwọn ṣọ́ọ̀ṣì ti ṣe oríṣiríṣi fún mi tó ní pé ṣọ́ọ̀ṣì ló jẹ́ pé ọmọ mi wà lọ́fúnẹ́jì orphanage home mo dẹ̀ wà láyé láì kú mi ọmọ mi dẹ̀ wà lọ́fúnẹ́jì home láti February last year ló ti wà ń bẹ̀ February last year kàbíyèsí ọlọ́run. So ọmọ yẹn dẹ̀ ní ìdùnnú mi ò ń láyọ̀ mi ti máa ń rí tí ò bá tiẹ̀ sí nǹkan kan tí inú mi ń dùn wọ́n á sọ mí di wèrè sọ́gbọ̀gbọ̀n. Ìjọ kan mò ń wàásù ní Computer Village because I'm an evangelist then not now then. So mò ń wàásù ní Computer Village ṣọ ní òkú according to people that rescue me mo dẹ̀ ń sáwọnú ọjà lọ Computer Village mo sọ lẹ́kọ̀ọ́ àní entrance by under bridge mo dẹ̀ ń sáwọnú ọjà lọ mo dẹ̀ ń sáwọ mi lọ pẹ̀lú pé ìlọ́wọ́ pé now the kingdom of God is at that was what I was saying according to the people that rescue me. Kàbíyèsí ọlọ́run. Obìnrin ló dẹ́kun evangelism mi mọ̀ rí ló rescue me and people lọ church àwọn káì tó wà nígbà ló dá owó fún mi bẹ́sàn pé wọ́n láìkí mẹ́sẹ̀gì yẹn àtàwọn ìyálọ́jà ló wà ní Kẹjà ń dàbí lẹ́gbẹ̀ẹ́ títí bẹ́ẹ̀ náà dá fún mi pé táwọn tẹ́mi bá ti wá gbàdúrà fún wọn táwọn bá fún mi lówó mi kì í gbà torí ọ̀fẹ́ la fún wọn ọ̀pọ̀ náà ní káwa náà kájí kí ni. So ṣé mo wà jẹ́ kí inú mi wá ṣe bákan sọ̀rọ̀ pé ẹni tí ìgbà kan mo post yẹn náà èmi fúnra mi
ọ̀dọ́ bí ṣe bí wèrè tó lọ Awíkókó ṣe ń sọ lèmi ṣe ń sọ ẹ̀jẹ̀ mi sọ ń gbà yẹn kí n tiẹ̀ tó mú Awíkókó mo post ẹ̀ pé 95% of pastors in Nigeria and churches are scam, are businessmen and women. Yes, 95%. And I never said there is no Jesus. There was no Jesus because the church I kept on preaching the gospel. My speaker, Miss Oli, my possibly Kurudu and about the Greek, all the Matupelo Keja, Motori evangelism, Motori Kile, who is so Moloswanda, Petikeja, Fujidio Second, peace your love. Wọ́n lọ sí ṣọ́ọ̀ṣì tó yẹ pé mo bá wọn bẹ̀rẹ̀ torí ìjọ inauguration nìkan ni mi sí ṣọ́ọ̀ṣì ìlú Yorùbá-dé ẹjẹ́ bílí pé wọ́n rí past mi lórí social media tó ti interview mi wọ́n pe ọ̀wọ́ ẹ̀ ní lọ kí ó dù wọ́n dẹ̀ rí past mi lórí social media and the same church people ló sọ pé ni wọ́n náà believe nínú Bíbélì so torí ẹgbẹ́ àti gbogbo wèrè Rótìmí Daniel bá sọ pé biblical God pé kinní kan máa ń wò ni because ó ṣẹlẹ̀ sọ́dọ̀ mi náà so pásítọ̀ tó bá ń gbọ́ kẹ́mọ bẹ́ẹ̀ ṣe ẹ̀yin gángan nìṣòro Christianity reason ni wípé irú nǹkan tó ṣẹlẹ̀ sí mi gbà yẹn ó kẹ́ ń sìn ṣọ́ọ̀ṣì tí mo lọ tèmi ti tàtún bí tí mi ṣe anything tí ò sí ṣe rí nǹkan tí mo sọ ìjẹba fẹ́ gba nọ́mbà pásítọ̀ church yẹn is a popular man is a public figure in Yorùbá-dé I have the wife number I have just the husband ǹjẹ́ believe pé àwọn people based on pé wọ́n rí fídíò past mi nígbà tí mo wà nínú ayé tán interview mi tí mo sọ past mi just like káwọn ní wulẹ̀ tí kò kẹ́ ń gbà yẹn. àwọn àlọ́ against me. and these people now remove me. àlọ́ against me. yes wọ́n wá lóye gẹ̀ẹ́sì wọ́n remove kúrò ní platform tá a ti jẹ́ 136 àbísí ọlọ́run wá wá rejected pé how could this happen wá lọ bẹ́ẹ̀ ẹ mọ̀ pé tó bá remove yàn ní platform èyàn máa indicate orúkọ tó remove. bẹ́ẹ̀ni. I went to go and meet that man on the following Sunday. ó ní kẹ́mi wo bí tí ó ní kẹ́mi wo ní tàdílé mo lé mi ní nà ó ní nǹkan tó fi rí pa mo wá ní ìbòlẹ̀ fi 2 Corinthians chapter 5 verse 17 sí ẹ̀yin olùṣọ́ àgùntàn tó ní tí ènìyàn bá ti di àtúnbí ó ti di ẹ̀dá tuntun àti ohun àtijọ́ tèmi ò wá kọjá lọ lọ́dọ̀ àwọn celebrity pastor eléyìí o wọ́n ti wá rántí ẹ̀ wọ́n wá fún mi ní ìrántí ẹ̀ tó jẹ́ pé ó fún mi ló ń fẹ́ mi gan ní kinní wọ́n wá ní no pé tìmọ́ pé torí mi ò máa ń sọ ní gbogbo ibi ẹ̀ẹ̀mejìlá ni mo lọ gba ẹ̀wọ̀n ẹ̀ẹ̀mejì 12 times lè lọ sọ́gbà ẹ̀wọ̀n 12 times ni mo lọ bẹ́ẹ̀ ni mo ń bọ̀ mo dé 25 months lẹ́wọ̀n ẹ jẹ́ kí n ṣe báyìí àwọn èèyàn tó ń wò wọ́n alẹ́ tó sì ń gbọ́ wa inú mi dùn tí n bá gbọ́ ìlà kọjá já káwọn èèyàn tó wá di àtúnbí inú mi máa ń dùn torí pé inú ìlà kọjá yẹn ó làwa ti máa kẹ́kọ̀ọ́ báyìí ṣe rí fáwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn kan lè kẹ́kọ̀ọ́ mbẹ́ ẹ já fi ìlà kọjá yín sílẹ̀ báyìí mo ṣe ń padà bọ̀ lórí ẹ̀ báwo lẹ ṣe mọ̀ Rótìmí Daniel. Hello. Mi ò fẹ́ sọ̀rọ̀ púpọ̀ lórí àwọn ọ̀rọ̀ yẹn because wọ́n ti ń lo against me. Ṣé rí mo kàn mọ̀ Rótìmí Daniel níbi kan tí ó ti gbé post bàbá Olúwalú àti Ẹ̀sìnkáyà jáde síra wọn. Ó wá kọ top secret of big pastor in CAC. Ó wá kọ síbẹ̀. Sí onígi ní kẹlẹ owó ṣe part 1 part 2 yá nǹkan tèmi rí nìyẹn ó wá ń sọ wípé tá a bá rẹ́nikẹ́ni bó ṣe máa ń san gbogbo ṣe pé tó bá ní tí pásọ̀ kan ti fìyà jẹ àbí wọ́n ti ṣe nǹkan kan rí tẹ́lẹ̀ káwù kó wá sọ so kéèsì ìlú Yorùbá-dé yẹn ni mo kọ́kọ́ fẹ́ sọ fún ló gbé yín dọ́dọ̀ ẹ̀ so later mo wá ṣe pẹ́ǹtì yẹn mo wá sọ tí bàbá Olúwalú lọ fún gẹ́gẹ́ bí fídíò kan tí ó ń go viral lẹ́nu tó mẹ́ta yìí tí Rótìmí Daniel wá sọ online ó ń pè ní olè ó ní káwọn èèyàn bá yín dòwò pọ̀ ó ní ẹjọ́ lóòótọ́ ó lè dalẹ̀ o ǹjẹ́ ẹ lè tàn mọ́lẹ̀ sáàrin ẹ̀. ẹ ṣe rí nǹkan tó dùn mí ni wípé àwọn èèyàn máa ń lága àti roko sí ọ̀dọ̀ ara wọn ju kíní lọ. fẹ́rí ẹni tí mo pè
tí mo dídí mẹ́sẹ̀jì ó sọ pé nínú mẹ́sẹ̀jì ìyẹn ọ̀dọ́ awúgbèmí máa ó fò jáde ó ti ṣe ẹ̀rí wá ẹ̀rí tù kò dẹ̀ tí ì rí ẹ̀rí mi sọ síta orúkọ tèmi dẹ̀ ń bàjẹ́ lọ lórí social media up till now. èmi ló pé adẹjọ́ lọ sílùú Ìfàkì wọ́n wà lẹ́tì mi pé mo fi fóònù màmá jí 5,000 sórí fóònù mi pé mo fi ra káàdì. ẹ máa gbọ́ o. àṣẹ ìyá olórí burúkú tí ò ní jèrè ọmọ ẹ̀ ríṣẹ́ tí mo fi sọ̀rọ̀ ẹ ni wípé ṣe rí ìyá yìí ò ní ṣòro àwọn ọmọ ẹ̀ ìyá olórí burúkú yìí àtó kú má mọ̀ lọ́rùn má lọ aṣọ fún mo ní ìyá mi ju ẹ lọ ta ni ó ní màá fọlọ́pàá mú sọ fún bẹ́ẹ̀ ta ni ìyàwó tó lè tó ṣe rí méjọ wọn pẹ nìkan ní méjọ nínú iṣu ìgbéyà tí gbọ́rọ̀ méjọ jẹ́ ẹni tó kù fún bàbá fún Ìyábọ̀. ṣé ọjọ́ tí mo dé Èkìtì àwọn kọ̀ọ̀kì màmá àwa lẹ́yìn àbáyébólẹ́wà ó ta ló sọ mo describe báwa táwa gan ó ní àìwọ́ ó lè ìwọ ló fi kíni mi ló fi fóònù ra káàdì tó gbé lọ ó lè ìwọ ló jí 5,000 àṣé ìyá olórí burúkú ni mo fi ń sọ̀rọ̀ burúkú sí ìyá ẹ máa gbọ́ mi o àṣé ìyá olórí burúkú ti lọ sí MTN office before that time. ṣé ń gbọ́ o. MTN ti clear ẹ̀ wọ́n ti gbé jáde nínú kọ̀m̀pútà wọ́n ní màmá ẹnìbọ̀dì ò jí owó yín orí fóònù yín lówó wá wọ́n fi ra dátà ni. ìjọba ilé pé ìyá olórí burúkú yìí ó ti gbọ́ ẹ̀ ló wá sọ fún obìnrin tí a jọ lọ ṣe interview fún wọn ìyẹn náà wá sọ fún àwòkọ́ lẹ́yìn ó wá sọ pé olórí burúkú ẹ̀ tí ò ní jèrè tọmọtọmọ ó ń sọ pé mi mọ pé mi ọlọ́mọ kan ọmọ mélòó níyà òun ìṣèpamọ́ kan lòun náà bí ìṣèpamọ́ òun níyàwó nìyẹn tó ẹ̀ ń sọ jẹ́ nìkan ìyá òun sí irú yẹn ìyá gbogbo ọmọ kan ló bí ìyẹn ló ti mi jáde náà ń sìn èèyàn tó ń sọ pé òun máa ń wádìí nǹkan gbò tó dání lórí pílátífọ́ọ̀mù mo yí àwọn lórí burúkú amukọ mẹ́kọ̀ọ́ tí wọ́n ń tẹ̀lé tọ́jọ́ máa ṣì gbé dànù ó sọ pé òun gbódòdó dání wọ́n dẹ̀ dédé sọ nǹkan bẹ́ẹ̀ yẹn fún ẹjọ́ mọ̀ pé it can lead to damage of character you just posting someone on your platform based on pé o láwọn follower your define my character just like that you are saying it specifically that night pé ẹwẹ́ ni nǹkan báyìí ló ṣe fóònù ìyá àjèjì àjẹmọ̀ pé olórí burúkú ẹ̀ orí fóònù ìyá àjèjì ra kiri sínú kinní ẹ̀ táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní gbé yàrá yàrá mo wá sọ fún wọn mo ní àdàbí tó bá jẹ́ pé nǹkan ọmọkùnrin sọ pa mi ó tọ́ ni kí gbogbo ìgbóhùn kó mọ́ mi jẹ́ ìyìn sọ mo nígbà tó bá ti jẹ́ pé rọ gbogbo ìpín yà máa mú àwọn fámìlì yín àwọn ẹbí yín times 10 reason ni wípé olódodo bá láyà bí kìnìún clear conscience to get no accusation secondly ó ní mo ta fídíò bóyá ẹgbọ́n mi náà ó ní mo ta fídíò ní 150 ẹni olórí burúkú tí wọ́n torí ẹ̀ sọ̀rọ̀ sí mi ìfẹ́ borúkọ ẹ̀ nínú interview Máyégún bẹ́ẹ̀ olórí burúkú yẹn sì wá bá mi sọ̀rọ̀ bí mi mọ́kọ́ tó àti ló ti mi dáná ẹjọ́ dìbò ọmọ àlẹ́ ẹ̀ Ifátóyìn lórúkọ ẹ̀ Ifátóyìn lórúkọ ẹ̀ olóṣì ọmọ Odùduwà bóyá ẹ̀ mọ obìnrin báyìí ẹ̀ tó wà lọ́dọ̀ tó ṣe ọmọ tàtà ọmọ Yorùbá tàtà something like that máa mo lè sẹ́ni kí yẹn sí olóṣì so ìyẹn sì wá mo sẹ́ndì fídíò sí fídíò tí mo lè sẹ́ndì sí kì í ṣe pé bóyá mo dà fún ọ pé ìgbà tó sẹ́ndì mo sẹ́ndì fídíò ẹ̀ sí wa tó pé gbéye bá àbájọ negotiate tó bá ti jẹ́ bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pé tí mo sẹ́ndì fídíò ẹ̀ sí o pé Tóyìn sọ pé kí n gba 10,000 ọgbà 5 naira ọdún bí lájọ bá dé ni o kí n ṣẹ̀sìn tọmọtọmọ kí n ṣẹ̀sìn awọ́rò kí n torí burúkú kò dání ṣùgbọ́n tí o bá ti jẹ́ bẹ́ẹ̀ ó tì mí dání ẹ̀sìn ló bá bá kó lórí social media kò ní lájọ kalẹ̀ ó bá ṣe jẹ́ pé lọ́lọ́pàá ẹ má ṣe bí. náà ẹ jẹ́ iṣẹ́ pé àfihàn bá fẹ́ kí n kọ́ ti kọ́ yá mi kọ́ ló yá màá tó ẹ máa sọ wọ́n ní máa ṣe pé ẹ lọ mo rò pé ìfọkàn bá lọ. èmi àti ẹ̀ sìn nígbà tí mo ti mọ̀ ó wá promise mi ó ló máa ẹ̀ pọ̀ mọ́ fún interview mi ó ṣe mo sọ̀rọ̀ ọmọ mi ọlọ́mọ yẹn la bá kọ́kọ́ kinní kan táàní ilé abẹ́ ṣe ìyẹn ló ti àdánù ó ní ilé abẹ́ ṣe ó ní gbà ṣe gbà àwòṣàwò ó ṣàní kí n lọ sí school wọn á lọ school mẹ́ta mo gba
ẹ ṣáà ra àwọn ìwé tó post náà tẹ́ bá wo kí ni tó ní àwọn bẹ́ẹ̀ wá ní school ọmọ nílé bẹ́ẹ̀ tó ló fẹ́ bọ̀ mo wá fún láwọn ìwọ̀n ẹ̀sùn tó ní mo máa ń láì kí n wà transparent fún yàn ṣe ọ̀dọ́ láti gbà tí mo ti gbà ní 2021 bẹ́ẹ̀ wọ́n mo máa ń sọ anywhere tó bá ti ta social media mo máa ń sọ wọ́n ti aláya ẹ̀ bá sọ pé láti 2021 September sí pé bóyá mo wá jí nǹkan ẹ̀ rí tàbí kó bí a mo ti já tàbí kó bí a mo ti lu ẹgbẹ̀bìtì yìí ó ti gba ọ̀rọ̀ ẹ̀mí àtàgbàdá Gabriel tó tún fi sọ̀rọ̀ mo bá yẹn ṣiṣẹ́ níjọ́ òkè inú ẹ̀ wò sà báwo lẹ ṣe máa jìyà pẹ̀lú ọmọdé ẹ̀sùn ọ̀dà bíkì ẹ̀dẹ̀ máa lọ sí ṣọ́ọ̀ṣì ẹnìkan lọ wàásù ní Sunday ẹ máa tún ṣe Sunday ẹ̀yìn ẹ̀dẹ̀ fáwọn èèyàn ní mílíọ̀nù lórí ọ̀la ẹ̀ wá ní sọ̀rọ̀ ni. ìyẹn pé ẹ bá Gbàlá Gabriel ṣiṣẹ́ rí kò fún yín ló ń pàtẹ́ bá ṣiṣẹ́. mo bá Gbàlá Gabriel ṣe pásítọ̀ ní ṣọ́ọ̀ṣì ẹ̀ ní èpì ní Kòròdú. ọdún mélòó? no oṣù mẹ́jọ dúró sí wọ́n yẹ. mo jẹ́ sún ọ́ndà bíríjì tí màá múra lọ́ndà bíríjì máa lọ ṣọ́ọ̀ṣì. ẹ̀dẹ̀ ń wàásù jọ́ọ̀jì. mo dẹ̀ ń wà fídíò gbogbo ẹ̀ wà lọ́wọ́ mi mo dẹ̀ ń wàásù bẹ́ẹ̀. Gbàlá Gabriel fún yín £1. kò fún mi ní £1 sẹ́wọ̀n ló jẹ́ kí n gbọ́ àwọn social media sọ́dọ̀ bá gbogbo ẹnìkan tó dún polúkọ ẹ̀ náà ìpè mi ló kàn ìyẹn wọ́n ní wọ́n ràn mí lọ́wọ́ wọ́n pẹ́ nìkan ẹ̀pà gbóyè mi ká àbúrò lò náà wà bí ẹ máa ti gbọ́ yẹn ìyẹn wá fún lówó kó fún mi bí yẹn ṣe jẹ́ mọ́lẹ̀ nìyẹn pé yẹn sọ fún mi bẹ́ẹ̀ni tí ó ti yẹ oyè nìyẹn náà mo lálé ẹ̀ gbogbo nǹkan tí mò ń gbé wá sórí social media ọgbà ẹ̀kọ́ lórí burúkú ló pọ̀ lórí social media ni lẹ́sìn ni wípé wọn ò ní mọ wúlẹ̀wúlẹ̀ ọ̀rọ̀ tó bá kọ́ ni wọ́n ti sọ̀rọ̀ ìpè náà máa gbọ́dọ̀ àìsàn they will never appear to come to you and verify if it is true or not. bẹ́ẹ̀ gbogbo àwọn tó ń ṣépè fún mi lórí ọ̀rọ̀ ilé ìgbà tó ń ṣe pé ọ̀dàlẹ̀ ní ẹ̀kíní kan ikú àìtọ́jọ́ ikú ẹ̀sìn ni mo fi ń ṣàdúrà fún wọn náà padà because mi ò jẹ ẹ tó bá jẹ ló ń kú mi. agbọ́ kìíní kan màá dẹ̀ fi kẹ̀kẹ́ ẹ̀ wọ́n sọ pé Rotimi Daniel ó fún yín lówó kẹ́tù lọ interview àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì dẹ̀ ni pé wọ́n ní Rotimi Daniel sọ wípé ìgbà tó ní ìgbà tẹ́ débẹ̀ owó kan wà tẹ́nikẹ́ fún màmá tẹ́ ẹ̀ kólẹ̀. ẹ ṣe ẹ ní sùúrù náà ṣé mo pé bí mo ṣe rántí ń sìn ni ọ̀rọ̀ tẹ́bi tó ń fún yẹn ẹni ṣé lóòótọ́ ni mo fi ní fóònù màmá ra káàdì àná. irọ́ ó lóun fún yín lówó pé àwọn fún yín lówó iṣẹ́ kẹ́tù lọ. tẹ́bi before now. ẹni. mo ní question tẹ́ béèrè before now ó ní pé káàdì ọlọ́kà gbéṣẹ́ lóòótọ́ ni. ẹ ti sọ pé bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí ẹ ti sọ pé ẹni sùúrù ẹni ṣe mọ̀ pé àṣírí yẹn tú níbẹ̀ jẹ́ mọ ìyá yẹn mo sọ pé lórí gbogbo ọgbẹ́ yà ṣe pè ní wípé ìyá tó wá sọ fún wọn wọ́n send voice sí mi ní àná ìyá tó pàpà yẹn sọ fún wọn wọ́n béèrè pé ṣáà ṣe bẹ̀rẹ̀ tẹ̀ ṣáà ti yanjú ẹgbẹ́ ọkọ̀ tí ìyá rẹ̀ fún wọn máa sẹ́ẹ̀dì bó ti ní ilé bí bó sẹ́ẹ̀dì ẹ̀ ní ní sí pé ṣe kọ́ lórí ẹ̀ ìjẹ́ mi ní wípé ìyá tó sọ fún wọn wípé a lọ sí MTNBC ọgbẹ́ni yẹn ò tètè dé pé a kò rí kíní ọ̀hún ṣe a ò rí ṣe ìyẹn wọn tó gba WhatsApp tó ẹni tó parọ́ mọ́ mi ni mo sọ fún yín tó sọ fún Rotimi Daniel obìnrin tá a jọ lọ bẹ̀ ìyẹn wá tó gba WhatsApp wọn bá ṣe ìyá ní òun kò ṣe kankan mọ́ ìyá olórí burúkú ò dẹ̀ sọ fún wọn pé wọ́n ti ṣe ìjẹ́mọ̀ pé ìyá tún ṣe fídíò ṣẹ́ ń gẹ̀ẹ́tì mi ìyá tún ṣe fídíò láì pé kọ́mọ Nàìjíríà dárí tó pé èmi kọ́ ló gbówó pé mi kò ní bẹ́ẹ̀. ẹ wá dáhùn ìbéèrè mi sọ mo kọ́ mọ̀ pé kírímìnà láì jẹ́ kí n padà síbẹ̀ mo rántí pé mi ti sọ délẹ̀ tán mo ti gbọ́ yín báyìí. so ẹ padà bèrè lè tẹ bèrè ń sìn sá. ohun tí mo béèrè ni wípé Rotimi Daniel a gbọ́ wípé gbà tó gbéṣẹ́ fún yín pé kẹ́ lọ sọ́dọ̀ ìyá yẹn ó sanwó iṣẹ́ fún yín. ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ni wípé Bíbélì ní gbogbo àìṣòdodo ẹ̀ṣẹ̀ ni ó kọ́kọ́ fún mi ní nǹkan tí ẹ̀rí ẹ̀ fi ń pa mí ṣe rí látìgbà tèmi àti ẹ̀ ti mọ́ra ó sọ pé ó máa ń sanwó ọmọ mi tí bá fẹ́ lọ́wọ́ ọmọ mi ó máa ń fún lówó ṣe rí ó fún mi ní 15,000 for the first time tí mo fẹ́ lọ́wọ́ ọmọ mi mi ń tẹ̀ bí owó lọ́wọ́ ẹ̀ ó béèrè ní pé ní mo fẹ́ lọ́wọ́ ọmọ mi ó béèrè pé èló ló máa gbé mi lọ èló ní kíní kan ní máa gbà mo ní bí kíní ṣe ti ó dẹ̀ sẹ́yìn 15,000 sí mi then second day ó tó bí some kíní later èmi tó yà pé mo ní ìdílé send message torí wọn sọ pé màá ní bá mi àpé tí bá rí nǹkan tí mò ń ṣe pé inú mi á dùn gbàṣẹgbà pé máa pọn mi tà ní garawa tí mo fún pọn
mi gbogbo ẹ̀ mú sẹ́ǹdì ẹ̀ sí táwọn haúsá yẹn máa ń lò ẹni máa ń rìn tí máa fi ń pọn mi ta ìjẹ́ bí gbogbo padà á mi lórí bẹ̀rẹ̀ so kò tó sọ pé kò tiẹ̀ fún mi wà náírà ń gbà yẹn ilé ìkọ́ nínú owó arán mi níṣẹ́ ní tòru lọ́nà wo jẹ́ ṣé ní owó tó sẹ́ni sí mi yẹn títí di èyí nǹkan tó ń ṣe tó pa ẹ̀mí àti ẹ̀gbọ́n nìyẹn o bẹ́ẹ̀ olórí burúkú ẹ̀ wá lọ kó rìsíìtì jọ rìsíìtì tó fi sẹ́ẹ̀dì owó mọ́tò kábí lọ sílùú kábí ṣe kínní kí ló fi bẹ́ẹ̀ gbàdọ̀ lọ́gbà ẹ̀dísàn lọ́wọ́ wọn ó wà lọ kó gbẹ̀jọ́ kó owó iye owó tó sẹ́ẹ̀dì sí mi ẹni pé lórí burúkú ni tó ti dáṣì mi ọgbọ́n yẹn òkú kú síbi dáṣọ ẹ̀ wá ikú ẹ̀ sí ní ìyá ẹ̀ máa kú Nàìjíríà mo ti sọ fún tó ti yé ibẹ̀ ó wá lọ ń kó wọ̀nyẹn wá lọ sẹ́ẹ̀tì ẹ̀ sórí social media pé kò wu assistant wo iye owó tó ti fún mi owó tó fi rán mi jẹ́ kí n báyìí lọ ṣe nǹkan owó tí mo fi tó rán mi jẹ́ kí n báyìí lọ ṣe nǹkan how will you now bring that one on social media mo fi ràn mí lọ́wọ́ agbálẹ́jẹ́ ìgbọ̀gbọ́ yẹn ṣẹ́rí èmi kàn rí kinní kan ní ọ̀rọ̀ ẹ̀ ó fẹ́ fa àwọn ìránṣẹ́ Ọlọ́run ó fẹ́ já wọn bọ́ Ọlọ́run kò fún ṣe àwọn ìránṣẹ́ Ọlọ́run ló gbà yẹn ló fẹ́ jábọ́ tí ó ti yé bẹ́ẹ̀ Ọlọ́run ó ní ìdílé àti pé gbogbo bọ̀bọ̀ yẹn mo regret níjọ́ tí mo pàdé bọ̀bọ̀ yẹn mo fi kú mo regret because it's a devil of himself it's a devil mo regret èèyàn tó kó fún wa kálọ̀ kó fún màmá yẹn títí tó bá sọ fún màmá kó pariwo ọ̀rọ̀ wọn èkó yẹ kó sọ́ọ̀sì dà. ó fún yín lọ́wọ́ bẹ́ẹ̀ bá débẹ̀ kẹ́ fún màmá ìyẹn ìyá Ìyábọ̀. bẹ́ẹ̀ kí màmá ṣe máa tọ́ sí i. ó yẹ kó wá sẹ́ẹ̀dì bọ́ọ̀lù rẹ̀ pé kí n sọ fún màmá pé kó pariwo ó sáré kọ́tù ẹ̀ wá pariwo ó sáré kọ́tù ó wá ní kí màmá kígbe síta pé ọmọ Nàìjíríà ó tún ní ká sọ fún màmá pé òun ló rọrùn tì mí dáadé níṣẹ́. Ìyábọ̀ balẹ̀ wà dà báwo máa ti they don't know how to present issue they don't know how to follow issue okay for instance ìyá ń sọ fún àwa ní ìjẹrin tá a tún lọ bẹ̀ẹ́ pé mo ní màmá mo ní ìṣèpẹ sọ́jà ẹ̀pẹ́ ìkọlẹ̀ gbèsè fúrojẹ ó ní ẹ̀hún kan níbẹ̀ tó mọ òun ni ó lọ́mọ ológun mo lọ́mọ ìwò ó ní Dayọ̀ tó wà London tẹ bá dẹ̀ fọ́lọ́ gbogbo lórí burúkú wèrè yẹn láti lẹ̀ ó máa ń sọ ni pé Ìyábọ̀ Òbí lòun mọ̀ ní mile 12 tó ti lọ ń jàmàlà mo ìròyìn ẹgbọ́rọ̀ yẹn rí báwọn ló bá wà ń bí bẹ́ẹ̀ ni ẹ̀ṣẹ̀ olóhùn ti bọ́ látàyà lálùbọ́lẹ̀ nígbà tó ń wá Nàìjíríà oníṣòwò ọ̀rẹ́ ò ní oníṣòwò ń tẹ̀lé bèrè ọ̀rẹ́ ìyá olórí burúkú wa ń sọ wípé Dayọ̀ ló gbéṣẹ́ fún ó lọ́rẹ̀ rúti ń dalẹ̀ ní gbọ́njọ́ mọ́ra nílùú òyìnbó ẹgbọ́n dìde níbo ní ibo lárúgbó kó ti sọ ní pé òun ọmọ màmá kọ̀ọ̀kan nílùú òyìnbó ni ó ló ti sọ rí kò mẹ́sẹ̀ rí o. nǹkan tí mo fi sọ̀rọ̀ àwọn blọ́gà onírànù yẹn tó mọ bó ṣe máa tákù iṣu tó ẹ gbówó kan náà lé. èmi sì mo láti mo ti sọ bẹ́ẹ̀ nìkan mo fẹ́ máa ṣe program ṣe bí agbègbè ṣe ń ṣe yẹn èmi kò fẹ́ máa ṣe kí máa bọ́ǹkì kí máa ṣe kí èmi náà kọ́ máa jù kọ́ máa dùn ṣe mo kó rí pé kò sí christian kankan tó ń rí àyè tó ráyè dáhùn tó dáadáa bẹ̀tẹ̀ mi kọ́ fẹ́ máa fún bọ́ǹbà tó bọ́ǹbà torí mo ti rí wípé abanijẹ́ ẹ jẹ́ kébì béèrè báyìí lọ́wọ́ yìí ẹ jẹ́ kébì béèrè lọ́wọ́ yìí lẹ́nu ìgbà tí ẹ bá Rótìmí Daniel Awíkòkó rìn pẹ̀lú ìgbésẹ̀ àti àwọn ìrìn yín àti ọ̀rọ̀ bàbá Olúalọ́ ẹ jẹ́ béèrè báyìí nínú ọ̀rọ̀ ìyá ìyàwó Olúalọ́ ìyá Ìyábọ̀ ṣé lóòótọ́ ni wọ́n ń wọ́ ọmọ wọn. ibi tá a wí rè Ọlọ́run wà ńbẹ̀. ibi tá a wí ládé Ọlọ́run wà ńbẹ̀ o. it's a good question. ṣé nígbà tí a lọ sọ́dọ̀ màmá for the first time. Àkọ́kọ́ màmá gbé wa lọ́dọ̀ Méjọ̀ ó nù ṣáàjì fóònù bí a wá sí ti Méjọ̀ tán. Useless woman tájọ lọ yẹn wá ní màmá ṣé kò sí fọ́tò wedding kankan lọ́wọ́ yín ni àbí Méjọ̀ ó bèèrè lọ Méjọ̀ ní kò sí lọ́wọ́ ó níbẹ̀ ó máa ń rí lórí fóònù màmá yẹn ibi tí wọ́n ti jọjà fọ́tò pẹ̀lú Olúalọ́ àtòun àti ìyàwó àti màmá àwa ni òkè màmá fóònù náà ó ní òun ṣáàjì olúwa lọ́dọ̀ òun kìtà bá débi àmà ṣe tágbé tì ní. So ìgbà tá a wá jáde ní géètì mi torí wọ́n di mákẹ́tì lé ẹ̀ ní wọ́n kọ́ papọ̀ wọ́n wá di mákẹ́tì ẹ̀. So ẹ kọ́kọ́ tí yá ìsọ̀ngbà tí mo bèèrè lọ́wọ́ ẹ̀ náà tí n bá parọ́ mọ́ ìyá yẹn ṣe rí èmi ẹ̀ mo bìlíf lórí kíní kan sà wọ́n ní tí òkú yẹn bá dáyàn lójú ó máa kó dá bẹ́ẹ̀ yes mo lè fún nọ́mbà ìyàwó mi tá a ti kọ́ láti bí 7 years báyìí ó ti lé 7 years báyìí kó mọ̀ a máa sọ fún yín pé tí dáàdì Daniel bá ti ń pè tó bá ti ń fi bẹ́ẹ̀lì búra tó bá ti ń pè tó ti ń búra pé òótọ́ ló ń sọ bẹ́ẹ̀ ni ń búra sọ torí mo mọ̀ pé tó
bá lọ lógun ọṣọ tí ẹgbẹ́ mi kúra sán ìgbòho mi mú. Náà bá a ṣe ń jáde lẹ́nu kí mo wá pè lọ́wọ́ ìyá yẹn mo ní màmá mo ní ṣe lóòótọ́ yẹn ti ẹ̀rọ wẹ̀ bá sọ̀rọ̀ náírà ó ní ó ní lẹ́nu ọjọ́ mẹ́ta mo nípa ọjọ́ mẹ́ta ó ní ìgbà tọ́rọ̀ yìí náà ṣẹlẹ̀ ní tó ń sọ̀rọ̀ ó sọnù kò sọnù yìí ó láwọn ẹ̀gbọ́n rẹ̀ sọ fún orí bá sọ̀rọ̀ àkàyọ̀ lọ́hùn. ṣé rí èmi nǹkan tí mo rí lọ́rọ̀ yẹn with alpha tí mo ti báyà yẹn sọ̀rọ̀ tí mo ti bá ẹ̀gbọ́n sọ̀rọ̀ ẹ̀ ó tún láwọn dá sísá àwọn kan tí mo bá sọ̀rọ̀ ẹ̀dọ̀mọ̀ pé wọ́n ní ìyá yẹn bí ọmọ mẹ́jọ ló bí lójà Ìyábọ̀ ní Àbíkẹ́ yá then at least ó dàbí pé mẹ́ta wà lábúrò. ǹjẹ́ mọ̀ pé ó ní kan tá à ń bá sọ̀rọ̀ ọjọ́ kan gbà tá a lọ sí FFC ǹjẹ́ mọ̀ pé yẹn ní kó bá pè wọ́n sí kó máa pè jáde pé ẹ̀gbọ́n wọn pé àwọn ọmọ kò wà pé bẹ́ẹ̀ táwọn tún màmá ló ti sọ pé wọ́n wà ìyẹn obìnrin kan ni wá níṣẹ́ yẹn pé mo lè wá interview ẹ̀ lẹ́kọ̀ọ́ onírọ̀ àìrọ̀ kẹ́kọ̀ọ́ kẹ́kẹ́ wá wo àwọn tó wà lábọ̀ ìyẹn tó jọ́kùn tó jẹ́kùn fún ṣé mo pé ọ̀rọ̀ ń ṣe báyìí mo fẹ́ sọ pé kò sí country tó ti gbọ́rọ̀ ìrè tó sì gbọ́ kò sí gbogbo àgbáyé ti gbọ́ now ọ̀gá ṣe báyìí then àwọn ẹ̀gbọ́n yẹn á dẹ̀ wá keep silent torí pé wọ́n jẹ́ fún àti wọn gbúrò ẹ̀ rárá wọ́n dé come out àbí wọ́n sọ̀rọ̀ náà they will talk to the bloggers over there to help them out that they really want to see wọ́n kọ́ fẹ́ káwọn èèyàn fọpọ́ lọ ṣe kọ́ máa lo sẹ́ǹtì kọ́ máa lo orí burúkú tí wọ́n èrò ti bìlà rẹ̀ lò who does that? Tẹ́kùn yìí àbúrò wọn so those siblings are talking to that lady but èmi believe pé nǹkan tí wọ́n ṣe fi ìpamọ́ fún ìyá ni wípé they believe that mama ti jẹ fọ́ in which I believe pé mama máa ṣe bí ni ó máa tún fẹ́ kí ẹ mọ̀ kí màmá bẹ̀bẹ̀ ń bì wọ́n pé kí bàbá ọlọ́ lọ jẹ́ kí ìjà parí ẹ bá gbọ́ kiri ẹ̀ ló kó jọ. so ìbí sí ibà ó dàbẹ́ ni pé lóòótọ́ àwọn kí lórúkọ àwọn àbúrò tó àwọn ẹ̀gbọ́n tó kù tó ti yé bẹ́ẹ̀ yẹn wọn ò fẹ́ kó kó fẹ́ ra mọ́ lórí ẹ̀ tí wọ́n pé lóòótọ́ iṣu wà ní márẹ́jì ṣe kẹ́sì ẹ̀ bẹ́ẹ̀ kò ní ṣe títún. tó ń sìn àwọn yẹn sì báyìí wọn wá fẹ́ kí màmá ní access sí tọ́wọ́n pé bàbá máa ní access sí ó máa ń dandan kó padà sọ́dọ̀ ọkọ ẹ̀ lókọjọ bẹ́ẹ̀ kò sí nǹkan tó ṣe Ìyábọ̀ yẹn bí sí òbí sà. ọ̀rẹ́ o. gẹ́gẹ́ bí sí nǹkan tó ṣe fífẹ́ fi wò ó torí pé wà nù fíìmù yẹn. mo ní kò sí nǹkan tó ṣe báwa là ń lọ dáhùn ṣe báwa là ń bá àwọn ẹbí sọ̀rọ̀ dáhùn lọ sí dáhùn lọ sí kíní kò sí nǹkan tó ṣe. bẹ́ẹ̀ pé ìjárí invisible ẹ̀ tó ìwà kíní yẹn tí ò visible yẹn ni pé àwọn ẹ̀gbọ́n ẹ̀ ń gbòòrò ẹ̀ wọ́n dẹ̀ jẹ́ kó wà lábẹ́ àpẹẹrẹ bẹ́ẹ̀ mi ṣe ń wo màmá tí màmá ṣe ń sọ̀rọ̀ yìí ó kẹ́ wo lójó tí wọ́n bá ta sọ́ọ̀dù lórí kí màmá àwọn arúgbó bọ́dúsẹ́ 20,000 sí. ìjẹta wọ́n tún sọ pé kó sọ̀rọ̀ kan pé ẹ̀wọ̀n tí ì rí kíní yẹn o ṣe ìyá tún sọ ìyẹn tún wá béèrè ó ní bọ́ọ̀sẹ̀ tí ní 50,000 dáadọ́ sẹ́ẹ̀tì tí owó kí náà sẹ́ẹ̀tì sí. ìyẹn ní pé àwọn ìkọ̀kọ̀ ń fún ìyá yìí lówó regularly ó tún fún ní 50,000 èké ó ní ẹni bọ́ọ̀dù tó bá ti wá kó má bá wọn sọ̀rọ̀ kó máa sọ pé àwọn làwọn rán kó máa sọ pé ìyá kíyà ẹ máa sọ pé òun rán àbíkò kan iṣẹ́. ibi tẹ́ ẹ̀jẹ̀ sáré sọ̀rọ̀ kan ṣẹ́rí bí tẹ́ sọ̀rọ̀ yẹn dé ibi tẹ́ ẹ̀ ti parọ́ ìgbà tí mo ṣe tábìlì fún ìyá Ìyábọ̀ àti Fúnkẹ́ ẹ̀gbọ́n Ìyábọ̀ tí mo sọ gbọ́n padà pè ní mo pè ìyá ìgbà táwọn ará France pè mí ẹ tó jẹ́ president fún ẹgbẹ́ ọmọ Èkìtì ní France orí post ni ó dẹ̀ pè mí ìgbà tó pè mí wọ́n ní sẹ́mi ní MC Wise mo ní bẹ́ẹ̀ ni wọ́n ní kí n jọ kí n bá wọn wá ìdí orúkọ tí Ìyábọ̀ fi ṣe visa àti passport wá sí France gbà yẹn mo wá mú fóònù mo wá pe Fúnkẹ́ yẹn ẹ̀gbọ́n ó sọ fún mi bí ó sọ̀rọ̀ sí mi ó ní kí n má pè mọ́ ó ní Rótìmídàlẹ̀ nìkan làwọn bá ní ọ̀rọ̀ sísọ ǹjẹ́ mọ̀ ẹgbẹ́ Rótìmídàlẹ̀ pè mí ó ní mi gbọ́dọ̀ pè wọ́n mọ́ mo wá pe ìyá mo ní rìkọ́dì ìyá yẹn sọ fún mi pé ẹ dábọ̀ ẹ má pè mí mọ́ o èmi ẹ̀gọ́ ẹ̀yìn kọ́lẹ̀ ń wá ọmọ mi ní o ẹ má pè mí mọ́ Rótìmídàlẹ̀ nìkan ló lè pè mí ó dàbọ̀ mo ti bàbá yẹn lè sọ fún bẹ́ẹ̀ yẹn. now nǹkan tí mo fẹ́ kí àwọn viewers yẹn àtàwọn listeners yẹn kọ́kọ́ dì mú bẹ̀ ni wípé ṣé àmọ̀ pé ká ní pé Rótìmídàlẹ̀ transparent pẹ̀lú pé wọ́n wà nǹkan wọn kò yẹ kó jẹ́ ní kò yẹ kó wà ìjì bẹ́ẹ̀ yẹn náà bẹ́ẹ̀ at least ó yẹ kí everybody free láti lọ ìjà sí bàbá yẹn. ìgbà tó rọ̀ Timothy ó ṣẹlẹ̀ gbogbo àlà ń báyàwó ẹ̀ sọ̀rọ̀ náà. ẹ ṣe Timothy tó ṣẹ̀ṣẹ̀ Ilé Ifẹ̀ ńgbà yẹn lóòótọ́ ẹ̀ gbogbo àlà ń báyàwó ẹ̀ sọ̀rọ̀. ẹ wò bá ti kíní náà
tí kí lórúkọ ẹ̀ tó ń sọ yẹn eléyìí tó wà ní east yẹn ní ṣọ́ọ̀ṣì bọ̀bọ̀ tó wà lábújá ẹ̀ kéèrè tó ń kọrin yẹn. everybody free. láti mú ìdí àgbàlá Gabriel gbogbo ìlà ń bá wòdì sọ̀rọ̀. bẹ̀tẹ̀ bá tẹ́nibọ̀dì bá lọ bẹ́ẹ̀ ṣe sẹ́tẹ̀ pé àbídẹ́ni kínní á ní ìyọ̀ kínní ló ní lótìmídà ìlànà gbọ́dọ̀ fún o kẹ́nibọ̀dì má bá wọn sọ̀rọ̀ káàkiri ìbàjì bẹ́ẹ̀ ni. tó lótìmídà ní ń fún ìyá yẹn lówó ìwé jẹ́ pé ó rún wa síkà fún lówó méjọ lórí jẹ́ẹ̀tì owó. nísìnyí wọ́n tún pé wẹ́wẹ́ lọ́gbà méjọ kò sáyìn méjọ ní láyé òun ní sáyìn ó nítorí òòrùn wọn ṣé ó ní kó fún lẹ́kọ̀ọ́ má kó sọ̀rọ̀ ní wọn ẹ̀bẹ̀ lábẹ́ kó ń bẹ̀ pé kó lè dá lọ́yìn kó lé ara ẹ̀ ní ẹ̀mọ̀ pé méjọ ń ṣe bọ́ ìjùkọ́ tó gbé pé kó yọ kúrò bẹ́ẹ̀ ẹ bá rántí gbà yẹn náà kó gbé bẹ́ẹ̀ ni méjọ ní kó yọ kúrò fíìmù yẹn ẹ̀dẹ̀ wù ìyá ẹ̀ ní 2023 ṣẹ́gun 2026 ni bàbá lọ send voice notice pé àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta kó ti sọ fún ìyàwó òun pé kó wọn wá méjì bá ti kó wọn wá sọ̀rọ̀ náà fún fún tìrìtì kó máa kọ́ dáàtú ẹgbẹ́ tìrì o ẹ wá sọ fún mi ṣó ti wá pé tìrì yẹ fọ́ yẹ tó ń pariwo bó wọ́n wọ́n mọ nìyẹn ni àwọn olórí burúkú ṣe bá ṣe fún 25 ní. ìyá sọ fún mi pé ọdún márùn-ún rèé táwọn ti gbó wọn máa wọn mọ́. kọ́tọ́ ọkọ sọ ìníṣàlẹ̀ nìyẹn ìníṣàlẹ̀ ẹgbẹ́ ọdún márùn-ún wọ́n ti gbé aṣọ́dún mẹ́ta ó wá para wọn ṣẹ́ẹ́rì mo láìkì bí lóòótọ́ èmi lè ní ìṣù pẹ̀lú bàbá olúwa lọ́nà yà pé bẹ́ẹ̀ sọ nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mo láìkì bàbá yẹn ò ṣe sọ̀rọ̀ ẹni kínìtì. Number 1 social media kan ló fún ìyàwó bẹ́ẹ̀ ni o. Number 2 ẹ mọ̀ pé mo sọ́lẹ̀ kan pé onígbègbè aláya mi kìnìún bàbá wò pé tó bá ti tóbi tẹ́ fẹ́ gbé dé bá ti débẹ̀ tán àwọn amọ̀bìnrin àwọn tó fẹ́ bá sọ̀rọ̀ wá ṣàlàyé wá sọ̀rọ̀ tọ́lọ̀ sí. wọ́n ṣe sọ̀rọ̀ yẹn wọ́n wà mọ́ bílẹ̀ wọ́n ní mọ́ ní pé kò sí nǹkan tó fẹ́ ṣe kò lè sí nǹkan tó fẹ́ ṣe lóòótọ́. àwọn ọkọ̀ kejì ń sìn pẹ́tíṣọ̀n kejì tó lò bẹ́ẹ̀ torí obìnrin lọ́yà ní Lagos Island pẹ́tíṣọ̀n kejì tó ló fẹ́ sáyẹ̀nsì tó kọ́ fún ọba ẹ̀mẹjọ ìyẹn lé obìnrin yẹn kúrò ó lé obìnrin yẹn jáde ní pé òun sáyẹ̀n kọ̀ọ̀kan bọ́ bá gbé kọ̀ọ̀kan wá sílé wọn. ẹni sùúrù pẹ́tíṣọ̀n wo sáré kọ́kọ́ pẹ́tíṣọ̀n wọ́n yìí lórí fóònù bọ̀bọ̀ competition for agogo ṣá ok competition tó ní ká lọ gbé fún ìyá ó sáyìn àti bàbá wọn lówó ìjọba lẹ̀ mo fi bẹ bàbá ní bàbá ló fi sáyìn ìjọba lẹ̀ ni mo wà níbẹ̀ bàbá yẹn rí jẹ́ ti owó yẹn fún ó lè dá àtúnjọ lọ náà owó náà ní kókó fún màmá ó fi lọ yọ 10,000 sílẹ̀ bẹ́ẹ̀ 30,000 lẹ́yìn ló fún màmá 30,000 ó wà lọ kúrọ́ mẹ́mẹ́ ẹ̀yin tẹ́ ń pè mí láti Dublin tẹ́ ń pè mí lọ́wọ́ bá mi láǹfààní tó ní láti Dublin mi ò lè gbé pè yín báyìí. ẹ jẹ́ wá ṣe báyìí Mr. Pastor Kọ́láwọlé Tèmítọ́pẹ́ ṣe ń gbọ́ mi sà. gẹ́gẹ́ bí ohun tí gbogbo ẹ̀ ṣe wá rí báyìí ohun tẹ̀ ń sọ fún wa báyìí wípé gbogbo ìwà ẹ̀ṣẹ̀ àtijọ́ gbogbo èrè ẹ̀ṣẹ̀ àtijọ́ ẹ ti padà sínú Jésù. ẹ ti padà sínú Jésù. Lágbára lọ́mọ ti padà. Ẹ wá jẹ́ kí wá gbélé yìí. Ẹ wá jẹ́ kí n sọ eléyìí. Gbogbo ẹ̀yin èèyàn tẹ̀ ń wò mí káàkiri àgbáńlá ayé. Mo fẹ́ kẹ́ jájọ ṣèrànlọ́wọ́ fún ẹni tó ń sọ̀rọ̀ yìí. Torí pé ẹni tá a jọ sọ̀rọ̀ lábí aṣọ ká tó wá sọ̀rọ̀ láì ní. Mo lè ti rí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wọn nínú ọ̀rọ̀ títọ́. Kódà jẹ́ sọ fún ilé rè gbogbo tẹ̀ ń sọ látàárọ̀ pátápátá lèmi gan ti ṣèwádìí ẹ̀ lọ́dọ̀ ẹlòmíì. Kò dẹ̀ fẹ́ẹ̀ sí tó yàtọ̀ mbẹ́. Kí n tó pè yín èmi gángan ti ṣèwádìí torí pé tani kò ṣẹlẹ̀ sí mi rí lọ́rọ̀ Rótìmí Daniel àti fámìlì ìyàwó Olúwalọ́rin màá sọ pé bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí èmi gangan fúnra mi ti witness ẹ̀ rí. Ìgbà tí mo kọ́kọ́ bá Rótìmí Daniel sọ̀rọ̀ kí n tó wá sọ̀rọ̀ láì lórí prógráàmù yìí gbà yẹn mo sọ fún mi pé kí n lọ máa wo prógráàmù kí n fi compose prógráàmù mi. Ṣùgbọ́n àti Canada láti send nọ́mbà ìyá ìyàwó Olúwalọ́ sí mi láti wá bá wọn sọ̀rọ̀. Ìyá ìyàwó Olúwalọ́ sọ̀rọ̀ Fúnkẹ́ náà sọ̀rọ̀ ìyá ìyàwó Olúwalọ́ ló fún mi nọ́mbà Fúnkẹ́ tó jẹ́ ẹ̀gbọ́n Ìyábọ̀. So ọ̀rọ̀ yẹn ti lọ sí tó ṣe yẹ kó lọ ẹ wá já ṣe báyìí lọ́lọ́ báyìí. ẹ jọ sá ẹ jẹ́ kí n sọ̀rọ̀ yìí sá ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ǹjẹ́ bìlíìfù pé ẹ tí mo porúkọ ẹ lẹ́ẹ̀kan yẹn tí mo ní Tóyìn Ifákúnyìn yẹn tó ń ṣe kí n lórí kí n ǹjẹ́ bìlíìfù pé láàárọ̀ ó bẹ̀rẹ̀ sí láṣì lórí pé tí mo bá Rótìmí Daniel jà mo ní wáyé tí wọn máa fún lè lọ mí nǹkan tí wọn ò lè gbà bẹ́ẹ̀ sọ pé owó
ilé mi ti expire ní oṣù yìí báyìí ó ló máa bá mi sọ ó wá ní àwọn tó ń pè mí yẹn tí wọ́n gbé mi lọ tí mo lọ sọ fún pé mo ti bí Jésù yẹn ẹ bá rí nǹkan tí máa ń ṣe nígbà tó interview mi ní Adó mo sọ fún ó ní kí ni mo fún ó ní ẹ̀sìn mo ní mo ti bí Jésù padà ó wá bí yẹn nínú torí àwọn tó gbé mi lọ ṣe ìṣẹ̀ṣe nígbàdàn tí wọ́n ní kí n lọ join ọjọ́ tó ń tọ́jú èṣù nígbàdàn ó wá dùn sí i ó wá dùn pé mo ṣe máa sọ pé mo ti bí Jésù pé ṣẹ̀ṣẹ̀ ò fọ́ọ̀tì ẹnìbọ̀dì nílẹ̀ náà ẹ̀kọ́ lọ bá mi sanwó lé mi ìyẹn ló wá dùn mí fún ẹni tó yẹ pé mi ò dalẹ̀ ní ti kọ́kọ́ mo lọ ṣọ́ọ̀ṣì náà tó wọ́n kàn nípa wọ́n dẹ̀ blọọ̀gù wọ́n tún wá ní kí n má wá ṣọ́ọ̀ṣì wọn wọ́n tún wá sẹ́ǹdì orúkọ mi sí security àti bishop my part wọ́n ní criminal ṣe é mú rí bẹ́ẹ̀. lẹ́yìn ilé ìta ń ṣe yìí mo fi Ọlọ́run tó lè ní ìníbúra ní ọ̀la yìí lẹ́yìn ilé ìta ń ṣe lálẹ́ tó bá di ọ̀la a máa padà jáde wá fún ìrànlọ́wọ́ fún yín ṣé ẹ máa lè ṣe é pẹ̀lú wa. kò sí problem sir. torí pé ẹ ti di àtúnbínú Jésù Kristi ẹ tó bá sì jẹ́ Kristẹni gbọ́dọ̀ náà ọmọlàkejì ẹ lọ́wọ́ lágbára lọ́wọ́ Ọlọ́run ikú ò ní pọmọ yín ẹ̀yin náà sì ní ẹ ní dápẹ́yìndà níwájú Jésù tẹ̀gbẹ́sẹ̀ lẹ́yìn ojú òde ní tèyí lágbára lọ́wọ́ Ọlọ́run tó bá àwọn bàbá wa Akin Williams tó jẹ́ àwọn ògbóǹtarìgì lẹ́nu iṣẹ́ yìí Káyọ̀dé Williams tó jẹ́ ògbóǹtarìgì àti oko nǹkan oko bàbá wòlíì kan tó wà lẹ́kọ̀ọ́ Fáṣàwẹ̀ bàbá Fáṣàwẹ̀ Ọlọ́run ti gbé wọn ga torí pé mo ti láǹfààní àti pàdé wọn lẹ́ẹ̀mejì táwọn náà ti sọ̀rọ̀ wọ́n sọ lórí stage báyìí ibi táwọn ti lọ jalè gbẹ̀yìn kí Jésù tó mú àwọn Ọlọ́run tó gbá àwọn náà ga lẹ́nu iṣẹ́ yìí á gbé ẹ̀yin náà ga lágbà lọ́wọ́ Ọlọ́run. ọkọ ìdojúkọ yín lásìkò yìí ẹ fọkàn balẹ̀ ẹ dúró ti Jésù ẹ má kúrò lẹ́yìn o ọmọ tó nógo ó máa ní ogun o. bẹ́ẹ̀ni náà. torí pé ògo tó wà níwájú yìí ológun ṣe ṣáájú ìjáde o. gbogbo ẹ̀jẹ̀ sí wò mí pátápátá ẹjẹ́ àtúpàdé lọ́la nígbà táwa ṣe ìrànlọ́wọ́ fún ọ̀gbẹ́ni Kọ́láwọlé Tèmítọ́pẹ́ láti ràn wọ́n lọ́wọ́ pàápàá wa tá a jẹ́ Kristẹni torí pé náà ọ̀rọ̀ wọn ti challenge Kristẹni pé wọ́n láì ràn wá lọ́wọ́ ṣùgbọ́n mo ń jẹ́ wọn pé Ọlọ́run ti ká wò rírú ẹ̀ ẹ bá dárúkọ yín lẹ́ẹ̀kan sí káyọ̀ dá yín lórí ètò láṣálẹ́ yìí. Kọ́láwọlé Tọ́pẹ́ lórúkọ mi sà. God bless you. yá ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu Kọ́láwọlé Tèmítọ́pẹ́ yẹn níbi tí MC White tó ti interview ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká wá gbé ọ̀rọ̀ yẹn yẹ̀wò sí ọ̀rọ̀ ti Rótìmí Daniel ẹ jọ̀ọ́ gbogbo ojú tó ń wò mí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi kí lẹ rí sí ọ̀rọ̀ yẹn ẹ jọ̀ọ́ mo fẹ́ kí ẹ bá mi fi èrò ọkàn yín hàn lábẹ́ comment section kí lẹ rí sí ọ̀rọ̀ yẹn ǹjẹ́ a lè gba ọ̀rọ̀ tí Kọ́láwọlé Tèmítọ́pẹ́ tó sọ yìí against Rótìmí versus Ìyá Ìjẹ̀ṣà ǹjẹ́ a lè gba àwọn ọ̀rọ̀ yìí gbọ́ báyìí àbí ká má gbàgbọ́ ǹjẹ́ òtítọ́ ọ̀rọ̀ wà nú ẹ̀ àbí kò sí òtítọ́ ọ̀rọ̀ nú ẹ̀ ǹjẹ́ àṣírí wà nú ẹ̀ àbí kò sí àṣírí nú ẹ̀ nínú ẹ̀ náà ni Kọ́láwọlé Tèmítọ́pẹ́ ti sọ wípé ìyá yìí ní ọmọ mẹ́ta ní òkè òkun ǹjẹ́ àwọn ọmọ mẹ́ta yìí ǹjẹ́ wọ́n wá lè dákẹ́ bí ọ̀kan nínú wọn náà sọ pé ó gbéṣẹ́ fún Rótìmí Daniel but ibi kan tí mi ò ti support nǹkan tí Kọ́láwọlé Tèmítọ́pẹ́ sọ òun ni wípé ó ní Rótìmí sọ wípé òun mọ Ìyábọ̀ Yẹmisí Òbí pé kò dárúkọ wípé òun mọ anybody ní òkè òkun ó ṣeé ṣe kó rí bẹ́ẹ̀ ó ṣeé ṣe kí àwọn tó fún ní information yẹn ó lè jẹ́ wípé ní látàrí bí ẹni tó sọ àṣírí yẹn fún Rótìmí ṣe sọ fún ni Rótìmí wá pé ẹ jọ̀ọ́ ọmọ tẹ́ ń dárúkọ yìí ọmọ tí mo mọ̀ ni ṣebí skul báyìí ni ó lọ skul yẹn ló lọ yìí bí báyìí ló ń gbé ní Festac bẹ́ẹ̀ ló ń gbé ibà ìlàtijọ́ máa ń padà tàbí máa ń ṣe kí ó ṣeé ṣe kó jẹ́ pé ńgbà tí ẹni yẹn tó ń gbé information yẹn fún ni Rótìmí wá remember pé àmọ́ mú ẹni yìí ó ṣeé ṣe kó jẹ́ pé Rótìmí ò fẹ́ ja ìjàyè tó báyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí wípé ó mọ ẹni yìí bóyá yẹn ló jẹ́ kí kinní yẹn wá ká lára débi pé gbogbo nǹkan tó bá gbà ni mo máa fún lórí ọ̀rọ̀ yìí òun ni Kọ́láwọlé Tèmítọ́pẹ́ wá ń lò against Rótìmí pé Rótìmí ò sọ wípé òun mọ ẹnì kankan ní abroad ó ṣeé ṣe kọ́ ẹ pé ọ̀rọ̀ ò tí ì débẹ̀ ni o kó tó dárúkọ ẹ̀gbọ́n Yẹmisí Òbí náà kó tó sọ pé ìyẹn náà bá òun sọ̀rọ̀
ẹ rí pé ọ̀rọ̀ bàbá sọjà ló kọ́kọ́ sọ létà lọ̀rọ̀ kan ẹ̀gbọ́n Yẹ́misí obìnrin náà ẹ dẹ̀ ń gbọ́ tó sọ pé ọ̀rọ̀ sì pọ̀ àṣírí sì pọ̀ tó bá tó àsìkò àwọn nǹkan tá a fẹ́ gbọ́ so ó ṣe é ṣe tó bá tó àsìkò pé gbogbo àwọn nǹkan tí a ti gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ a máa gbọ́ lójútọ́ but nǹkan tèmi kàn fẹ́ fi ẹnu ọ̀rọ̀ yìí gún sí ni wípé ẹjọ́ ta ló ń parọ́ báyìí Rótìmí sọ wípé actually Rótìmí náà sọ wípé bóyá nǹkan kan ṣe Ìyábọ̀ àbí nǹkan kan ṣe Ìyábọ̀ but ìyá sọ wípé òun ò gbóhùn ọmọ òun dẹ̀ fẹ́ gbóhùn ọmọ òun Kọ́láwọlé Tèmítọ́pẹ́ sọ pé bóun ṣe wo nǹkan kan ò ṣe ọmọ yìí àwọn fámìlì ẹ̀ wọ́n ń bá sọ̀rọ̀ ó dàbí ẹni pé ìyá ni wọn ò fẹ́ bá sọ̀rọ̀ ó ní ìyá ti jẹ̀fọ́ ẹjọ́ kí ni mí ni ìyá ti jẹ ẹ̀fọ́ kí ni mí ni pé ó ń bá àwọn ẹ̀gbọ́n tó kù sọ̀rọ̀ kò fẹ́ bá ìyá sọ̀rọ̀ kí ni mí ni pé torí pé jà wá láàrin wọn ìyá máa fẹ́ jẹ́ kó padà sọ́dọ̀ ọkọ ẹ̀ wọn máa ń fipá lé kó tó bá kù ní ìyá tóun fúnra rẹ̀ ti sọ wípé àwọn ẹ̀gbọ́n ẹ̀ sọ fún òun wípé ó ní tí Olúalọ́ bá ń bóun ní àjọṣepọ̀ ara máa ń ní òun ṣé ó ṣeé ṣe kírú ìyá bẹ́ẹ̀ tó máa fọ́ọ̀sì ọmọ bẹ́ẹ̀ kó tún padà sí ọ̀dọ̀ ọkọ tí ìyá tún kọ̀ǹfàmù ẹ̀ wípé ìyàwó tó Olúalọ́ kọ́kọ́ fẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ń ṣe ló gbẹkú ẹ jẹ́ ká ti bi ìṣáná kíyèsógùn ibi tí ọ̀rọ̀ Kọ́láwọlé yẹn tó ti ń surprise mi díẹ̀díẹ̀ òun nìyẹn pé because kò fẹ́ báyà sọ̀rọ̀ ó lè jẹ́ pé tó bá báyà sọ̀rọ̀ ìyá máa fẹ́ fọ́ọ̀sì ẹ̀ pé kó padà sí ọ̀dọ̀ ọkọ ẹ̀ ní ìyá tó mọ̀ wípé obìnrin tí Olúalọ́ kọ́kọ́ fẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó gbẹkú ni ara níkú ni tọmọ ẹ̀ tiẹ̀ náà dẹ̀ ti sọ fáwọn ẹ̀gbọ́n tiẹ̀ náà wípé tó Olúalọ́ bá ń bóun lájọṣepọ̀ ara máa ń ní òun ò dẹ̀ tí ì fẹ́ kú báyìí ṣérú ọmọ bẹ́ẹ̀ ló máa wá sọ fún ìyá ẹ̀ pé òun ò ṣègbéyàwó mọ́ òun ò fẹ́ ọkọ mọ́ nìyẹn máa tún wá fọ̀ọ̀sẹ̀ pé dandan kó lọ fẹ́ ọkùnrin yẹn mi ò báyìí ọ̀rọ̀ tí Kọ́láwọlé Tèmítọ́pẹ́ tó sọ ń bẹ̀ yẹn àwọn ọ̀rọ̀ Kọ́láwọlé Tèmítọ́pẹ́ lójú ti tèmi ó ṣe ségesège lórí pé à ń wá ọmọ ọ̀rọ̀ yẹn ṣe ségesège lójú tèmi but gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ọlọ́gbọ́n ni yín olóye ni yín onílàkàyè ni yín mo mọ̀ pé lọ́gbọ́n jù mí lọ ẹ lóye jù mí lọ bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ ni ẹ ní ìmọ̀ jù mí lọ ẹ jọ ẹ bá mi fi ìrọ̀ kan tí yín hàn lábẹ́ comment section kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV ẹ comment yẹn wà most important kẹ́ẹ̀dẹ̀ bá mi share fídíò yìí share yẹn that is #1 priority ẹ jọ torí àǹfààní tó wà nù ká share àǹfààní tó pọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn á lè rí wọ́n á lè jàǹfààní ẹ̀ so ọ̀pọ̀lọpọ̀ wọn á lè kó nínú gbèkùn tí wọ́n wà ọ̀pọ̀lọpọ̀ ló sì wà nínú gbèkùn bá ṣe ń sọ̀rọ̀ báyìí ìwọ̀nba prógrámù yìí tá à ń ṣe ẹ̀ òun ló fún àwọn ẹlòmíì ní confidence tó fi wá jáde wá sọ wọn bá kan tó wà lọ́kàn wọn tí ara wọn dẹ̀ fúyẹ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ ti gba ìwòsàn ẹ má jẹ́ ká para àtọ̀tọ̀ ara jẹ tá a bá ní social media ò help à ń tọ́ra wa jẹ ni o ọ̀pọ̀lọpọ̀ ti gba ìwòsàn bá ṣe ń bá yín sọ̀rọ̀ yìí but fáǹfààní àwọn tó sì wà nínú bondage kí àwọn náà lè gba ìwòsàn títí wọn ẹ jẹ́ ká share fídíò yìí ká dẹ̀ subscribe sí Ẹlẹ́yẹlé Global TV ẹ comment yẹn wà most important mo tún padà bọ̀ ire o.